ẹ tọ́jú àwọn obìnrin yín dáadáa. Bí obìnrin bá jẹ́ ọmọ, tọ́jú ẹ̀ dáadáa. Bí obìnrin bá wá jẹ́ aya fún ọ, ṣètọ́jú ẹ̀ dáadáa. Bí obìnrin bá wá jẹ́ ìyá fún ọ, ṣiṣẹ́ àlùjànnà látara ìyá rẹ̀. Gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a lè gbà fi ní obìnrin lẹ́gbẹ̀ẹ́ yìí, ká rí i dájú wípé à ń ṣe dáadáa sí obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wá gbé obìnrin sílé tẹ́bí sì ń pa tóun ò sì mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló gbé obìnrin sílé tí ó sì wẹ̀yìn wò mọ́. Tá a bá wá sọ wípé ebi ń pa obìnrin, kò túmọ̀ wípé ebi oúnjẹ ní ń pa. Nítorí wípé ó lè máa fi owó ọbẹ̀ ẹlẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Tòun ti bẹ́ẹ̀ náà rè, ebi ó sì tún máa pàyàwó rẹ̀. Ebi kí wá ní ń pàyàwó rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Ìyàwó rẹ̀ Aisha radiyallahu ta'ala anha ó pe ànábì níjọ́ kan wípé olólùfẹ́ mi, mo fẹ́